gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá, kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ fídíò mi. Ṣé rí fídíò yìí kò ní pẹ́ púpọ̀, mi dẹ̀ ní jẹ́ kó pọ̀. Àkọ́rí fídíò yìí mo darí ẹ̀ sí gbogbo àwa ọmọ Èkìtì. Mo darí ẹ̀ sí gbogbo àwọn ọmọ ìlú mi. Mo darí ẹ̀ sí gbogbo ọba tó wà lÉkìtì. Gbogbo ọba Èkìtì pìdí tó bá ti ń jẹ́ Èkìtì pátápátá ní fídíò yìí ló wà fún. Ẹ jọ̀ọ́ ẹni tó bá wo fídíò yìí tó bá nífẹ̀ẹ́ ìran wa, ẹ bá mi pín fídíò yìí níbikíbi tí ẹ bá ti rí, káwọn èèyàn wa kan lè rí. Wọ́n ní ó ń bọ̀ gbogbo ara lèèyàn fi ń tó ń sìn, kí n ṣe àwọn kankan, àwọn olè gbà dúró ń sìn mọ́. Kí ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Gbogbo wa kẹjá ayájú wa, gbogbo ọmọ Èkìtì tó bá ti ń wo fídíò mi tó bá jẹ́ ìsìláàmù ló ń ṣe, ẹ sá kúrò nínú ẹ̀ nísìn. Kò ń ṣe nǹkan rere rárá, kì í ṣẹ̀sìn gidi. Ẹ sá kúrò nínú Islam. Ẹ sá kúrò nínú Islam. Alukurani fi yé wa wípé ẹ̀yin mùsùlùmí o, ẹ má yan àwọn tí ò bá ti ń ṣe mùsùlùmí ní ọ̀rẹ́ àyò. Ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ o. Ó ní tó bá dọjọ́ oṣù ọ̀wọ̀, ẹ bá dè wọ́n ní bùbá, ẹ pa wọ́n ní pàṣípàyọ, ẹ gé wọn lápá, ẹ gé wọn lọ́rùn. Alukurani ló sọ bẹ́ẹ̀, Ànábì ló sọ bẹ́ẹ̀ wípé ìwọ tí o bá jẹ́ mùsùlùmí, tọmọ ìyá ẹ̀ kì í ṣe mùsùlùmí, ọ̀tá ẹ ni. Màá máa mú àwọn váàsì yẹn wá ń sìn, máa kà á sí wa létí. Kẹ́ lè rò pé kì í ṣe pé bóyá mò ń pa irọ́. Mi ì tẹ̀ báyẹn wá láàárọ̀ yìí. Ohun tí mo bá wá láàárọ̀ yìí ni wípé ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò kì í ṣẹlẹ̀ rí. Ẹ wo Ọ̀kà Àkókó, jẹ́jẹ́jẹ́ wọn ni wọ́n ń ṣe eégún wọn. Àwọn onílù lónìlú wọn, ìníkọ́rán ti ń ṣe eégún o. Ẹ wo àfáà yẹn, ibi tóbìnrin ò kì í jáde tó yẹ pé ìníkọ́ over 500 years àwọn yẹn ti ń ṣe eégún wọn o. Àwọn yẹn dẹ̀ jáde jẹ́jẹ́jẹ́. Àfáà yìí wá lọ gbé ìyàwó ẹ̀ jáde níbi táwọn olóró ti ń ṣòro wọn. Ó dìjà, ó di wàhálà. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Mùsùlùmí kọ́ ló wọ́kọ́ ló alágbàáyé. Ànábì bó ṣe ṣorí burúkú ẹ̀ ní ilẹ̀ Saudi tó ń bá gbogbo èèyàn jà káàkiri nìyẹn. Òun làwọn wèrè kan wọ́n ti kó sí wọn nílẹ̀mí sìn, táwọn náà fẹ́ wá da ilẹ̀ wa rú pẹ̀lú ẹ̀sìn yẹn. Kò ń ṣẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn tán bí wa sí tá a mọ̀ nípa ẹ̀ dáadáa ni, tá a tún kà nípa ẹ̀. Máa ka Àlùkùránì fún yín sìn. Àfáà tó bá dára ẹ̀ lójú, tó bá mọ̀ kíní tí bá ti ka Àlùkùránì bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Bí nǹkan tí mo sọ, ìdí tí mo fi ṣe fídíò fún àwọn ọmọ Èkìtì ni wípé ẹ jẹ́ ká tètè dìde. Ká fẹ́ràn ara wa. Ẹ má jẹ́ káwọn olórí burúkú ìwádà àárín wa rú débi kí wọ́n pa wá. Ẹ wo nǹkan tó ń ṣe fún wọn ní Benue nísìn. Àwọn Fúlàní yẹn tó lọ ń pa wọ́n ní Benue. Gbogbo àwọn Fúlàní yẹn Àlùkùránì náà kà. Nǹkan tí Àlùkùránì sọ fún wọn náà ń ṣe yẹn. Àlùkùránì ní ìlú ìwọ mùsùlùmí ìlú tẹ bá ti dé, ẹ kọ́kọ́ ròyìn Ànábì fún wọn. Táwọn bá ti gbà, ẹ sọ fún wọn kọ́kọ́ gba ìsìlámù. Táwọn bá ti gbà, ẹ sọ pé kán sanwó tọ̀rọ̀. Táwọn bá ti gbà, ẹ jà wọ́n lógun. Ànábì wa sọ, Àlùkùránì wa sọ fún wọn pé tẹ bá ti jà wọ́n lógun tán o, ẹ gba ilẹ̀ wọn, ẹ sọ wọ́n dẹni yẹpẹrẹ, kán máa san jizíà fún yín, owó ìtanràn, owó ẹ sọ wọ́n dẹni yẹpẹrẹ. Bí ìsìlámù ṣe rí nìyẹn. Kì í ṣe pé mò ń fọ́ọ̀mù ẹ̀, kì í ṣe pé mo bà ìsìlámù jẹ́ o. No. Mo máa mú fàásì yẹn wá tí máa kà fún gbogbo àwọn èèyàn wa. Ìdí tèmi tètè fi jáde lénìí ni wípé ìlú Èkìtì tòrò dáadáa. Oníkálukú ló ń bára wa ṣe lọ́hùn yẹn. Ẹlòmíì á ṣe Kírísítẹ́nì, ẹlòmíì á ṣe Mùsùlùmí, ẹlòmíì á ṣe Ògún, ẹlòmíì á ṣe gbogbo wa. Oníbílẹ̀ ni wá. Ṣùgbọ́n ó ti ń yàtọ̀ ń sìn ẹ̀yin èèyàn mi o. Àwọn wèrè kan ti ń wọlé wá o. Ẹ má mọ́mọ́ yín lọ lé kéwú mọ́. Ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ sí lé kéwú. Ẹ wo Benue, wọ́n lọ bẹ̀ yẹn. Wọ́n lọ pa bí 200 and something people. Ọmọ kéékèèké wà ń bẹ̀. Ẹ má fún àwọn Fúlàní Haúsá, ẹ má fún wọn nílé mọ́ lÉkìtì. Ẹ jẹ́ ká máa bá tiwọn lọ. Ṣé nígbà tí Fúlàní sì dá, tí Haúsá sì dá, ó ti yàtọ̀ o. Ó ti yàtọ̀ ń sìn, gbogbo nǹkan ti yàtọ̀ ẹ̀yin èèyàn mi o. Ìsìlámù tó ń polówó ń sìn, Ìsìlámù pààyàn. Jihad tí Ànábì ní kán ṣe, òun náà ń ṣe yìí o.
ẹ̀yin àwọn táwa lẹ́kìtì a lè máa rò pé irọ́ kò kúkú ṣẹlẹ̀ rí wọ́n ti ń kó sí wa nú o gbogbo ẹ̀yin ọba wa gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Èkìtì tó yẹ pé gbogbo wa pátápátá tá a bá jẹ́ mùsùlùmí máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo wa ló ń ṣòro lé wa a máa bẹ́lẹ̀ eégún jáde a máa ṣe gbogbo ẹ̀ irú àwọn àmàdó Èkìtì ni mí a máa ṣèdìrókò a máa ṣàdé a máa ṣèjẹsù gbogbo ẹ̀ láti gbogbo wa ń jọ ń ṣe nígbà yẹn tá a máa jáde lọ tá a máa padà sílé wọ́ọ́rọ́wọ́ gbogbo ẹ̀ ti yà gbogbo ọmọ Èkìtì ẹ kọ́ ọmọ yín kúrò nínú ìsìlámù ẹ má kó wọn lọ lé kéwú mọ́ orí burúkú náà lọ ń ṣe ń bẹ̀ kò sí nǹkan tí kéwú lè fún yín kéwú kíkà kò sí nǹkan tó lè fún yín jẹ́ pé àtọrọ jẹ lọmọ yín máa dà náà mo máa ṣiṣẹ́ àfáà lọ́wọ́ yín máa ṣe kiri àfáà tí ò mọ tó yẹ pé olóòórùn ni wọ́n tẹ́pẹ́ àwọn gan wọn ò ríran ríra wọn òun lọ́mọ yín máa ṣe kiri o ẹ jẹ́ káwọn ọmọ wa lọ kọ́ iṣẹ́ tó dáa lọ́wọ́ ń sìn ká lè develop ìlú wa ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Israeli àti Iran nísìn ẹ wo àwọn Hezbollah ẹ wo Boko Haram ẹ wo Aswap àwọn wo ló ń dà àwọn mùsùlùmí nǹkan tó wà nínú àdìtì nìyẹn o nǹkan tó wà ní alukurani nìyẹn o nǹkan tó wà ní àwọn tẹ̀sírì wọn nìyẹn o tó ń kà o kò ń ṣe pé báyà àwọn ọmọ yẹn kàn dídí bẹ́ẹ̀ o wọ́n ti ń spread ẹ̀ dọ́dọ̀ wa díẹ̀díẹ̀ nìyẹn o wọ́n sì ń spread ẹ̀ wá sọ́dọ̀ wa nìyẹn o ẹ jẹ́ àfúnra ẹ má mọ̀mọ́ yín lọ lé kéwú mọ́ o ẹ má mọ̀mọ́ yín lọ lé kéwú mọ́ gbogbo àwọn ẹ̀sìn yẹn bíi pé akànlọ́ ń sọ́ra wa nù ni kò sọ́ni tó dọ̀run rí kò sẹ́ni tó mọ bọ́run ṣe rí wọ́n kàn ń tàn wá jẹ ni wọ́n kàn ń tàn wá jẹ ni wọ́n kàn ń ká àwọn obìnrin wa sóko ẹrú ni nínú ìsìlámù pátápátá nínú àdìt tí mo kà nínú alukurani tí mo kà obìnrin ò lọ́rùn nínú ìsìlámù obìnrin wọ́n ṣe ń bóbìnrin wọn sùn nílé ayé tóbìnrin bá ti kú lọ́jọ́ àgbéǹde àlùkìyámà bí ànábì wèrè wọ́n ṣe sọ ó ní obìnrin 72 virgin náà máa fáwọn ọkùnrin èrè wo lóbìnrin jẹ nínú ìsìlámù pé gbogbo ìrun tó kí kò sí kankan tẹ́lẹ̀ kan àfáà tó bá nírọ́ ni mò ń pa kó challenge mi kó jẹ́ kí mi pẹ̀lú òun bẹ̀rẹ̀ ní TikTok gbogbo èrè tó wà nínú ìsìlámù fóbìnrin gbogbo èrè yẹn pátápátá òun ni pé obìnrin yẹn tán bá ti bá sùn tán nílé ayé tó bímọ fún wọn tán daṣọ bo òró lójú tóbìnrin ò lè ṣiṣẹ́ lọ́ọ̀yà nínú Islam obìnrin ò lè dílé àkọlé di dókítà nínú Islam kò sí yẹn ju pé kó wà ní kitchen torí ní kíni ànábì sọ pé ọpọlọ obìnrin pé ààfù ni ànábì fi ọpọlọ obìnrin wé ajá ló jẹ́ kí mi tètè máa ké gbàjarì fáwa tá à ń dìde ń sìn tá fẹ́ ká yé wa dá gbogbo ìlú ń sìn náà ń develop ìlú wọn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Afghanistan ní Iran àti Iraq ẹ mọ nǹkan tí Saudi Arabia ṣe wọ́n ti yẹ àwọn ni wọ́n ò jẹ́ kí plane wá sílùú wọn so táwọn ti mọ nǹkan tó ń ṣe àwọn radical muslim ti wà ń sìn wẹ̀yìn èèyàn mi lẹ́kìtì ẹ má ṣe ẹ̀sìn wèrè yẹn mọ́ ẹ̀sìn asánwé ni ẹ̀sìn tí ò ṣẹ̀dá rárá ni gbogbo àwọn orúkọ tó ń sọ àwọn ọmọ wa kò ní ìtumọ̀ gidi ìmí ìṣíbí ìmí igi ìmí ìpákò ìmí ìlẹ̀kùn so mo ń fẹ́lẹ̀ kí gbogbo àwọn baba lẹ́kìtì kàn pé àwọn èèyàn wa jọ kàn jọ ni kàn má jẹ́ kí àwọn olórí burúkú wọ ìlú wa wá débi kó wọ́n wá pa wá tó má ní pé wọ́n sọ pé wọ́n gbèsè èrè àkàn wá sílùú wa torí wọ́n ti fẹ́ dán wò wọ́n ti bẹ̀rẹ̀ ní ìpakúpa náà máa pọ̀ mọ́ yín o ìkan tó yẹ ní gbogbo àwọn tó ń ṣe gúngún tó ń ṣe gbogbo ẹ̀ kàn ní pé dájà alẹ̀ ni kí wọ́n bá ti dájà alẹ̀ nǹkan tó máa ṣe wọ́n á lọ pe àwọn Fúlàní wá torí mùsùlùmí lọmọ ìyá mùsùlùmí bí àlùkùránì ṣe sọ nìyẹn wọ́n wá lọ pe àwọn Fúlàní wá wọ́n á bẹ̀ sí pa àwọn ọmọ ìlú wọn ọmọ ìlú náà ṣe máa bẹ̀ gbogbo ẹ̀yin tó ẹjọ́ mọ Èkìtì gbogbo eléyìí wà fún má mọ́ ọmọ ẹ̀ lọ sílé kí wọ́n olórí burúkú gbà ni wọ́n kì í ṣe kò ṣẹ́rí ànábì tọ́ọ̀gì ni wèrè ni kò sí kankan tí ò jẹ́ tọ́ọ̀gì tó kàn dìde kò rí nǹkan kan kò ṣèyanu kankan olóhùn oníjìbìrìlù ní ìlọrùn mọ́lẹ̀ nínú kéèfù tóun lọ kò sí ìdánilójú ń bẹ̀ and all those things that tán kọ sílẹ̀ fún wa tán ní ká máa kà ṣé lóòótọ́ ni nígbà tí Allah sọ nínú alukurani wípé èmi Allah o mo ti àti inú oyún àwọn tí mo máa ṣì lọ́nà mo ti ṣì wọ́n lọ́nà láti inú oyún ẹ máa gbọ́ oyin èèyàn o Allah tí gbogbo wọn ń tọ̀ ìlékè Allah ò ṣe lédùmarè Allah àti lédùmarè ò bára wọn mu ọ̀tọ̀ọ̀tọ̀ ni Allah ń sọ wípé mo ti ṣì àwọn tí máa ṣì lọ́nà láti inú oyún o àwọn tó yà láṣì lọ́nà yẹn wọn ò tí ì délé ayé o wọn ò tí ì délé ayé rárá o Allah lóun ti ṣì wọ́n lọ́nà láti inú oyún
nígbà tá Allah ṣì wọ́n lọ́nà láti inú oyún àwọn wá bí àwọn yẹn sáyé àwọn yẹn wá ń ṣe nǹkan tí Allah nìkan ṣe Allah yẹn ló tún wá dáná fún wọn lọ́run ṣó make sense nínú àlùkùránì nìyẹn tó wà o tí Allah ní ok àwọn tó ń bọ̀ nílé ayé ń sìn yìí o mo ti àwọn kan wà mo ti ṣì wọ́n lọ́nà o kò dẹ̀ sẹ́ni tó lè fi wọ́n mọ̀nà ṣe gbogbo kan tó wá ṣe nílé ayé yẹn ṣe bí Allah ló ti ṣì wọ́n lọ́nà Allah yẹn tó wá sọ wípé òun ti dáná fún wọn lọ́run ẹ rí pé Allah yẹn ti mú gogoro yó Allah tó ti mú payán gbogbo àwọn àlùkùránì yẹn a kì í kà á tẹ́lẹ̀ ni àwa ti ń kà á ń sìn láti ìbẹ̀rẹ̀ dópin màá máa mú àwọn fídíò máa mú voice wa lóríṣiríṣi ń sìn tí máa fẹ́ kí gbogbo a máa gbé yẹ̀wò kẹ́yìn náà lọ máa ka èèyàn ọmọ Èkìtì nínú sọ lọ́wọ́ yìí o ìwọ tó bá jẹ́ mùsùlùmí torí pé ó dára ẹ lójú torí pé ó lè defend Allah wá sórí TikTok wá defend Allah ẹ rí i pé lórí burúkú kò sí kankan bẹ́ẹ̀ ìgbà táwa kéré àwọn bàbá wa tó gbẹ̀sìn yẹn wọn ò mọ nǹkan tó ń ṣe àwọn ò ka ìwé yẹn nǹkan tó kàn fi tàn wọ́n jẹ ni pé ọlọ́run kan náà la jọ ń sìn ọlọ́run kọ́kọ́ la jọ ń sìn o ẹ má dá wọn lóhùn o asínwín ni wọ́n o wọ́n fẹ́ wá gbalẹ̀ onílẹ̀ ni o kò síbi tí mùsùlùmí bá dé báyìí wọ́n máa ń dàbẹ̀rú ni tó bá yá nǹkan tó máa sọ ládó Èkìtì ni pé àgbúdọ̀ ṣèdìrókò mọ́ eléégún bá jáde nínú bóyá eléyìí tí ọba bá kú ní Adó Èkìtì tó máa gbé èké mọ́lẹ̀ jáde yẹn tán lóbìnrin òkè obì kankan gbà yẹn wọ́n rí pé àwọn olórí burúkú àfáyàn máa kóyàwó wọn síta ni tó máa fi dá wàhálà alẹ́ sí wa lọ́rùn gbogbo ọmọ Èkìtì pátápátá ìjọ ẹ fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀ kì í ṣẹ̀sìn gidi àwọn bàbá wa tó ṣe é wọn ò mọ̀ pé lórí burúkú ni àwọn tó kó wá àwọn aráàbò tó kó wá gan wọn ò rán wọn ṣẹ́ màá máa ṣe fídíò lé lórí nsìn ẹ ṣé mo dúpẹ́ ẹ subscribe sórí YouTube mi Oma TV lórí TikTok mi Oma TV náà ni lórí X mi Oma TV thank you very much God bless you.